orúkọ mi ni wòlíì Ọlágúnróyè Fálẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí arìnrìn àgbáyé, olùdásílẹ̀ Mountain and Blessing and Miracle Church of Christ. Ní báyìí tí Sunday Igboho ti jáde tí ó ń jà fún ìjàngbara àwọn ilẹ̀ Yorùbá, kí lè rí sí ojú rẹ̀ fún kí ni kó ṣọ́ra fún? Sunday tó jáde fún ìjàngbara Yorùbá tí wọ́n ní wọ́n fẹ́ ṣe Odùduwà máa wà pé ká dá wà. Ìpín tó yàn òun ló ń ṣiṣẹ́, torí ìràwọ̀ ẹ̀ dàbí ìràwọ̀ màrìwò ọ̀pẹ. Tí gbogbo yẹn bá rí màrìwò ọ̀pẹ, wọ́n máa yọ̀ mọ́. Tó bá fẹ́ jọ ẹjọ́ méjì kan á túká. Lóòótọ́ ló dìde fún Yorùbá, gbé nǹkan tó dáwọ́lé yẹn kò lè ṣe àṣeyọrí ẹ̀. Wọ́n máa padà fìbí sán padà fún ni. Tí ò bá ṣọ́ra tó bá dá 2022 wọ́n á arrest ẹ̀. Má ṣe kíni? Wọ́n á arrest ẹ̀. Gẹ́gẹ́ bá a ti sọ ńgbà yẹn, nígbà tí Gani Adams àti Fáṣẹ̀hùn wọ́n dìde ńgbà yẹn tán náà máa ta flag, mo sọ fún wọn pé Fáṣẹ̀hùn o, Gani Adams wọ́n sì máa arrest wọn. Tó jẹ́ pé Ọbásanjọ́ gan-an fúnra ẹ̀ tó jẹ́ òun wá ló ti kíni ló arrest wọn. Ó gbìyànjú bó ṣe ń ṣe fún Yorùbá, ó dá láti mọ̀ pé èèyàn dáadáa ṣe kíni ó wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Yorùbá kìí ṣe orílẹ̀ èèyàn tó ń jà fún. Yorùbá ń ṣe kíni kìí ṣe èèyàn tó ń jà fún. Ibi náà padà máa fi ṣe kíni ló máa san padà. Bó ṣe wà ń sin àwọn tó ti ń plan yẹn fún ti wà, ló lè jẹ́ pé Yorùbá ló pọ̀ jù nínú wọn. Ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ló sọ̀rọ̀ yìí, ṣé nígbà náà lọ́hùn wàhálà àwọn Fúlàní gbogbo nílẹ̀ Yorùbá pàápàá lágbègbè Òkè Ògùn lọ́hùn níbi tí Sunday Igboho ti wá, bí wọ́n ti ṣe ń jí ẹ̀gbẹ́ ni àwọn jàǹdùkú Fúlàní darandaran tí wọ́n padà dé darandaran fipá bá obìnrin sùn tí olóko kò lè lo oko, olódò pàpà kò lè lọ. Bẹ́ẹ̀ làwọn obìnrin ń sá fi ìlú sílẹ̀ lágbègbè Yewa lọ́hùn tí wọ́n mú ilẹ̀ Faransé. Igboho jáde ó sì kojú Fúlàní lágbègbè Òkè Ògùn, bẹ́ẹ̀ ló ṣe títí dé àwọn ilẹ̀ Yorùbá kan, àti pé nínú ìjàngbara òun náà ló ti mú ti Yorùbá nation kún o, tí kìnìún òun sì dá wàhálà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gidigidi. Igboho fẹ́ rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Germany tó ń tìyàwó àtàwọn ọmọ ní wọ́n bá ra mú ní orílẹ̀-èdè Republic of Benin. Bẹ́ẹ̀ ló pẹ́ dáadáa níbẹ̀ o kí wọ́n tó ní kó máa lọ. Ṣùgbọ́n nínú àhámọ́ òun náà ni wòlíì tún ti jáde o. Ohun tó sọ ni pé àdúrà lọkùnrin àjàngbara ilẹ̀ Yorùbá yìí nílò kó lè bọ́ lọ́wọ́ wọn ní Kútọ́nù. Bẹ́ẹ̀ ló fi kún un pé àwọn ìyàmí ẹlẹ́yin ni wọ́n ń bínú nítorí tí Igboho lòun lọ́wọ́ sí báwọn ṣe sọ pé dandan kí àwọn pé Nàìjíríà. Bákan náà ni wòlíì fi kún un pé nǹkan nílá ló máa bọ́ sọnù o kí wọ́n tó lè fi Igboho sílẹ̀ nílùú Kútọ́nù tí wọ́n fi pamọ́ sí. Ṣá o, ìyá Mọ́jàsọ́lá ti kú, màmá ń bẹ níbi tí wọ́n gbé pamọ́ sí. Bẹ́ẹ̀ ni Igboho Ṣàbàbádámì náà ti gba ìtúsílẹ̀, ṣùgbọ́n orílẹ̀-èdè Germany ló wà o, kò tí ì yọjú sí Nàìjíríà. Ó ní wòlíì Ọlágúnróyè Fálẹ́yìn bá tún jáde lẹ́ẹ̀kan sí o, kí ló tún sọ? Ẹ máa bá wa kálọ. Wọ́n ní Sunday Igboho pé wọ́n ti fílẹ̀, ó ti wà lórílẹ̀-èdè Germany báyìí. Ṣáájú àsìkò yìí ohun tí ẹ sọ fún wọn náà ni pé ó sì wà láhàámọ́, òun tí ìfilẹ̀ nípa táwọn ọmọ Nàìjíríà fi ń yọ. Ẹlẹ́sọ̀n gbà yẹn pé àdúrà ló nílò. Àdúrà tó nílò yẹn náà ṣóòtú ló padà túlẹ̀ àbí kí ni ó ṣẹlẹ̀ gan-an tó fi jẹ́ pé àwọn filẹ̀ Germany ló lọ kò wá sí Nàìjíríà, ojú rẹ̀ fi wò. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti sọ ńgbà yẹn nígbà tí wọ́n sọ pé wọ́n ti release ẹ̀, tí ẹ ṣe interview, a ní Ọlọ́run sọ fún wa pé wọ́n ti release ẹ̀, pé wọ́n ti release ẹ̀. A ní ẹ̀dẹ̀ bèrè pé kí ni wọ́n lè ṣe fún, kí ni solution. A ní àdúrà pé àwa náà gan fàdúrà ràn lọ́wọ́ wọ́n lè fi sílẹ̀. Tí ó ti lẹ́yìn náà a sọ kọjá pé nǹkan tó bá dùn jù pé àwọn àjẹ́ ló wà ní ọ̀rọ̀ ẹ̀, pé wọ́n dẹ̀ máa gba nǹkan tó bá dùn, pé kó máa gbàdúrà pé kó máa gba nǹkan tó bá dùn jù lọ́wọ́ ẹ̀. So ìyá ẹ̀ náà tó dùn jù náà ti gbà lọ́wọ́ ẹ̀. So àwọn àjẹ́ ò ní problem pẹ̀lú olú ẹ̀ nígbà tí wọ́n ti gba nǹkan tó dùn jù lọ́wọ́ ẹ̀. Tí ó ti yé sìn, àwọn àjẹ́ ọ̀dà Sunday lẹ́gbọ̀n láàmú. Tí ó ti yé sìn, àti sọ lọ́jọ́ yẹn pé nǹkan tó bá dùn jù náà ní kó máa gbàdúrà kó máa gbà lọ́wọ́ ẹ̀. Tí ó ti yé sìn. Náà lórí ọ̀rọ̀ ẹ̀ nísìnyí ni pé a ti sọ fún tẹ́lẹ̀, a ní kó tó bá fẹ́ wá sí Nàìjíríà kó cooperate pẹ̀lú àwọn ìjọba tó bá wà ń bẹ̀ nígbà yẹn, pé tí wọ́n tó bá ti sọ pé náà Yorùbá nations wọ́n sì máa fẹ̀sùn kàn ní Nàìjíríà.
tí ó ti ń sìn tí ó ti tó bá jáwọ́ ní Yorùbá nation òun ló lè wá sí Nàìjíríà tí ò ní sí wàhálà fún but tó bá ti sọ pé Yorùbá nation làwọn ṣe ń continue everything wọ́n á tún dà láàmú. àtẹ̀lẹ́gbẹ́ láìpẹ́ àwọn Biafra náà àwọn náà jáde tó ń halẹ̀ pé àwọn fún Tinubu lọ́jọ́ méje tí ó bá fi lè gbé Nnamdi Kanu lẹ̀ ṣùgbọ́n ti fi Ìgbòho lẹ̀ àwọn máa mẹ́gì Nàìjíríà nǹkan bá lẹ́bù kí lè rí sí ìpè àwọn ọmọ yìí. káwọn Ìgbò wọn ọmọ kì í ṣe bí Ìgbòho ṣe jáde kò kan Tinubu kò sọ́wọ́ Tinubu lọ́wọ́ àdúrà náà àti gbogbo ẹ̀ náà ni kò sọ́wọ́ Tinubu lọ́wọ́ lórí ẹ̀rọ gbòòrò so bó ṣe rí nìyẹn. torí táwọn yẹn sọ yẹn àṣẹ náà sọ. wọ́n sọ tí wọ́n ní so kò sí. bó ṣe wá rí ní ojú wo lè fi wọ̀rọ̀ Yorùbá nation ṣé ó ti kú síbẹ̀ bẹ́ẹ̀. ààrí a ti sọ nígbà yẹn pé Ọlọ́run sọ pé òun àsán Yorùbá nation pé Nàìjíríà kò tí ì pín so ààrí Nàìjíríà kò pín ààrí Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ là ń sọ fún nígbà yẹn táwọn kan ń ṣépè tí wọ́n rò bóyá ẹ̀gẹ́sì Yorùbá ẹ̀gẹ́sì Yorùbá nǹkan tọ́lọ́run sọ fún wa là ń sọ kò sẹ́ńtà ẹ̀gẹ́sì nǹkan tọ́lọ́run bá sọ fún wa là wá ń sọ against anybody. nǹkan tí mo rí ní Yorùbá nation yẹn èmi ò rí bóyá wọ́n ṣàṣeyọrí ní Yorùbá nation ṣùgbọ́n ó ti jẹ́ kó lórúkọ ó ti jẹ́ kó lókìkí so nǹkan tí ò lè fi lose connection oríṣiríṣi àwọn èèyàn wọ́n ti wà lẹ́yìn ẹ̀ so bó ṣe rí nìyẹn. gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbàlẹ̀ Yorùbá ìmọ̀ràn yẹn fẹ́ gba Sunday Igboho kí ni ẹ fẹ́ sọ fún. mo ti sọ fún gbà yẹn mo ní Yorùbá wọn fi bẹ́ẹ̀ jà fún púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jà fún Yorùbá igi náà fi sàn fún pé kó rọra ṣe jẹ́jẹ́jẹ́ kó rọra àwọn tẹ́ ẹ̀ jà fún tó mọ̀ pé ẹ̀ jà fáwọn tí ó ti ń sìn so bó ṣe rí nìyẹn tó jẹ́ pé àwa Yorùbá ní corporation bá àwọn Ìgbò bí Haúsá ẹni pé àwọn Ìgbò sì wọ́n gbá ti kíní wọ́n ṣe everything ìgbà tí wọ́n ti mú Sunday mélòó lẹ tó rí inú wọn tó ń pariwo Yorùbá nation mọ́ so kó rọra mọ̀ bó ṣe máa fi ọgbọ́n ṣe òṣèré nìyẹn ìmọ̀ràn tá a lè gbà nìyẹn. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.